àwọn iṣẹ́ wọ̀nyí Ilé Ifẹ̀ ní ibi tí wọ́n ti máa kọ́kọ́ ṣe iṣẹ́ yẹn ní gbogbo àgbálá ayé. So here's another set of terracotta claimed orí but à ń pè ní Sìgìdì. Kí ni iṣẹ́ Sìgìdì nílẹ̀ Yorùbá? Sìgìdì ó jẹ́ ìránṣẹ́ Ifá tó máa ń ní iṣẹ́ lóríṣiríṣi. Wọ́n bọ́ ṣe ránṣẹ́ rẹ̀ pẹ̀lú ránṣẹ́ but iṣẹ́ ìbílẹ̀ àmọ́ tó ń ṣe jù. So here's another form. Ní Sìgìdì. Another form of clay edge. So apart from clay work, we still have stone work. Stone work. Stone sculpture. Òkúta. Bẹ́ẹ̀. Òkúta yìí nígbà wáṣẹ́. Òkúta náà la fi máa ń gbẹ́. Àwọn gbígbà kan wà. Tó jẹ́ ìgbà tí kò sí irin. Bẹ́ẹ̀ ni. Kò sí kankan tó jẹ́ òkúta. Bẹ́ẹ̀ ni. Àwọn aṣáná òkúta la máa. So àwọn ìgbà yẹn ló dá wọlé. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti amọ̀ àbọ̀ lórí òkúta. So ara iṣẹ́ òkúta yẹn náà ni pọ́ọ̀tù lélẹ̀ medicinal pot. Olùtọ́ ń kó àwọn oríṣiríṣi nǹkan sí. Eléyìí ló yà sí òkúta tó ṣe tó kọ ọba ọlọ ata òkúta. Also we have moved to another set of terracotta, but this one are pot terracotta. These are not frame pot. Bí kòkó ló fi máa ń gbé ẹbọ gbé nǹkan. Kòkó ẹbọ. Eléyìí musical pot. Most especially ní ilẹ̀ àwọn bíi Igbo ìsòkò wọ́n mú abẹ̀bẹ̀ wọ́n máa fi lùlù. Here is another offering pot. So from here we move to animal health. Tẹ́bá rí iṣẹ́ ẹ̀rí kó yàtọ̀ sí iṣẹ́ tí wọ́n ṣe bẹ̀ yẹn. Nítorí àwọn ilé ó ti ní detailing. Àwọn ilé gbé àwọn ojú jáde, gbé mú jáde, gbé ẹnu jáde. Ẹsẹ̀ ẹranko lélẹ̀ orí ni. Ìyẹn ni pé àwọn bàbá wa wọ́n develop sí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí. Bẹ́ẹ̀ ni. Ó dáa.